Ẹ kú dédé àkókò yìí, gbogbo ẹ̀yin tèmi ní tilé toko, gbogbo ẹ̀yin ọmọ káàárọ̀ oòjíire, gbogbo ẹ̀yin ọmọ Yorùbá lápapọ̀. Ẹ kún fọ́rọ̀ ìka ọwọ́ tá a fi ṣọwọ́ ní òní rọ̀. Mo fẹ́ sọ̀rọ̀ nípa prógráàmù tán ṣe nìbàdàn, gbogbo àwọn àfáàs àwọn Muslim ilẹ̀ Yorùbá pẹ̀lú àwọn Delta State àtàwọn ilẹ̀ Yíbò yẹn. Mo rí i pé irú prógráàmù tán ṣe yẹn, mi ò mọ̀dí tẹ́ fi pe Gumi wá síbẹ̀, mi ò mọ̀ reason tí Gumi ò yẹ lẹ́ni tó ń wà ní irú prógráàmù yẹn. Because ohun táwọn fi ti gbọ́ kò dáa. Gumi yìí Saudi Arabia reject ẹ̀, wọ́n deport ẹ̀ padà due to news ẹ̀ tó ti gbọ́. Kí ni Gumi ṣe nínú program yẹn? Gumi ò fit, Gumi ò yẹ lẹ́nu àwùjọ yẹn rárá. I'm sorry to say it, gbẹ̀yìn bàbá wa, ẹ má bínú tí n bá mo bá ṣe ń gbé kalẹ̀ tó, ẹ má bínú sí mi, but a gbọ́dọ̀ sọ, a gbọ́dọ̀ pé bàbá ṣàkíyèsí ohun tá à ń gbọ́ ń ta ọ̀dà. Ẹbí àwọn tó ń sọ, ẹbí wọn dẹ̀ kọ́. Gbogbo wa la mọ̀ ń pa Gumi, ẹjọ́ tó Ọlọ́run, ìlú tí èèyàn bá mojú mọ́mọ́ ẹ̀ tọ́, ǹjẹ́ ẹ lè mọ̀kùn ẹ̀ tọ̀ bí? Ẹni tó ń ṣagbẹnusọ fáwọn bandits tí ò bá mọ̀ wọ́n, àbọ̀ lọ́wọ́ ń pa báwọn bandits ṣe slaughter àwọn èèyàn yìí, àbọ̀ nǹkan ló jẹ́ founder wọn, ǹjẹ́ ó lè máa jókòó tì wọ́n bẹ́yẹn? Ó lè jókòó tì wọ́n bẹ́yẹn, ó mọ̀ wọ́n, ara wọn ni. Ṣé mo lè gbẹnusọ fáwọn bandits nísìn? Tí mo lè gbẹnusọ fáwọn bandits wọn ní finish èrò wa? But Gumi yìí is suspicious. Ó wà kòkò kí ọwọ́ rẹ̀ ò mọ́. Ẹjá gbọ́rọ̀ religion sẹ́gbẹ̀ẹ́ kan, ẹjá sọ̀rọ̀ nípa humanity. Ẹjá fọ̀rọ̀ religion sẹ́gbẹ̀ẹ́ kan. Ẹni tó ń pààyàn bẹ́yẹn, wọ́n ń pa kúkúrú, wọ́n ń pa gúngún, wọ́n ń pa kìrìsìtẹ́nì, wọ́n ń pa muslim, wọ́n ń pa oníṣẹ̀ṣe. Ṣúrú ẹni yẹn ló yẹ kó wà nínú àwùjọ báyẹn. Ẹ̀yin bàbá wa, ẹ bá gbé sí làákàyè. Ẹ má jẹ́ kí Gumi ó bà yín lórúkọ jẹ́, ọkọ yín ti ń da. Gbogbo ẹ̀yin mufti ilẹ̀ Yorùbá, bá Sheikh Daud Mọ́lásán, gbogbo ẹ̀yin máàmù tẹ́ wà ń bẹ̀ yẹn. Tẹ́ bá tẹ́ fẹ́ pé Gumi, kì í ṣe pé irú prógámù ńlá bẹ́yẹn lẹ́kẹ̀ẹ́ pé sí. A ti ń fún lókun. Ṣé ó yẹ kí wọ́n gbé Gumi gan ni? Ṣé bá ti pé ìjọba tá à ń bá lọ yìí gan náà? Ìgbà tí Amẹ́ríkà fohùn ránṣẹ́ ń gbà yẹn, Gumi jáde náà. Although èmi ò wá ní support pé kí Amẹ́ríkà wá bá wa finish àwọn, because Amẹ́ríkà òfin lọ́mọ adìẹ sì gbòdìdí ẹran lọ́wọ́ ẹni ni wọ́n. Ṣé ẹ understand mi ò wá in support kí Amẹ́ríkà wá, but irú Gumi ò yẹ nínú àwùjọ yẹn bàbá wa tẹ́ jókòó sí yẹn. Gumi kò yẹ láwùjọ yẹn ní eré wa tẹ́ jókòó sí bẹ̀ yẹn. Ohun táwọn fi tí gbà wá la mọ̀ kò dáa tó. Kí wọ́n tún máa gbẹnusọ fáwọn bandits? Ṣé lásán ni? Islam gan kọ́ wa wípé ká máa gbẹ̀mí ara wa náà. Kódà ẹni tí èsì ẹ̀sìn wa gan, Islam ò faramọ́ pé ká pa. Kátàgbò àwọn tó tún pa Muslim gan, wọn mọ Mùsùlùmí, wọn mọ Kìrìsìtẹ́nì. Ṣé ẹ mọ̀ pé ohun tó káwọ́ agenda tí Amẹ́ríkà nínú wa nìyẹn? Because ká ní Amẹ́ríkà ò bá categorize ẹ̀sìn kan ni, tó sọ in general, ó ṣe kí ó wá pọ̀ ohun tá à ń sọ yẹn o. Gbọ́ ó ti categorize pé Christianity wọ́n ń pa, kò dẹ̀ rí bẹ́ẹ̀, wọ́n ń pa Mùsùlùmí ni. Àwọn làwọn mójútó fi wò ó, wọ́n ń pa Mùsùlùmí gan-an, bó ṣe pa Muslim wọ́n pe Christian.